ṣé mọ̀ pálá ìdání ṣá ṣé mọ̀ pé níbi ní tí pọ̀ mọ́ lọ balùwẹ̀ ṣé mọ̀ pé ní tó bá rí yín tí ò sàṣòbíà ló dáa nígbà tẹ́ máa wo fídíò tán ẹ nílé like ẹ nílé comment bó tẹ̀ ṣe love lásán kẹ́ ẹ fi sábẹ́ ẹ̀ kò sí ìtẹ́ máa ṣe ń bẹ̀ nígbà tẹ́ rí bá ṣe ń làágùn yìí tá à ń làágùn tá à ń sọ̀tàn bí ò tiẹ̀ dùn mọ́ yín ẹlòmínú yín tún máa wò tán kẹ́ ẹ bá wa ṣí ẹ̀ tó ní ṣe bẹ́ẹ̀ Elédùmarè ń gbọ́ ẹ̀yin àti Gbénga ìyàtọ̀ síra yín o Gbénga ọkọ ọ̀gá Bùnmi ọkọ Táwà ẹ̀ yàtọ̀ síra yín Daniel má bínú bá mi like ẹ comment ẹ share mo fọ Elédùmarè bẹ̀yìn ọmọ yín náà ṣe nǹkan rí owó yín á sì mọ́ lọ sókè láṣẹ Èdùmarè gẹ́gẹ́ bá a ṣe ń bá tàn ìbò gbọ́ pátálà ó kò ti mọ̀ wípé Gbénga ti sọ fún ìyàwó ẹ̀ ó lóun fẹ́ Bùnmi níyàwó kékeré ọmọ tó wá kọ́ṣẹ́ lọ́dún èèyàn tọkọ èèyàn sọ pé òun fẹ́ fìyàwó kejì tó bá sì wọ̀ kí ló máa ṣe láyé ó máa fẹ́ ta ni kò jọra wọn kò possible àmọ́ ó dùn Táwà náà toróga àwọn ti pè wọ́n pé lágbájá òun ò ní kí wàá tọkọ òun má dùn máa bára iná jọṣepọ̀ o àmọ́ gbogbo nǹkan kan tẹ́ wàá máa jọṣe papọ̀ má lóyún fún o torí tó bá lóyún fún ó ní àní ó jẹ ìtọ́jú bẹ̀ ní ìsìn báyìí gbogbo nǹkan tó wá ń bà lẹ́rù ó ti wá ṣẹlẹ̀ báyìí ó ti sọ pé òun fẹ́ ní ìyàwó kejì kí ló fẹ́ ṣe báyìí ẹ jẹ́ ń jókòó dáadáa jàre kí wọ́n á nà ṣe kan báyìí kí wọ́n bẹ̀rẹ̀ sí máa fún yín bó ṣe lọ bóyá ṣẹlẹ̀ ṣe rí i nígbà tó ń sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ nínú ọkàn obìnrin yẹn ìyẹn Bùnmi inú ẹ̀ ń dùn torí pé ó ti nífẹ̀ẹ́ ọkọ ọ̀gá ẹ̀ gan kò rántí ìgbà tí àti ìgbárùn tọkọ ọ̀gá ẹ̀ fún un àti ìtì Vero ọmọ Yíbò tó ń gbélé àwọn ọkọ ọ̀gá ẹ̀ tó fi nà án kò rántí ìyẹn mọ̀ òun náà gbà láti fẹ́ wọ́n ti wájọ ń gbé àwọn ẹbí ò mọ̀ o ọ̀gá ṣe bẹ́ni pé àkọ́ fílẹ̀ sọ́dọ̀ òun kò sí problem wọ́n á ṣe bí ìyàwó ọmọ tá à ń sọ̀rọ̀ yìí she is just 18 years old wọ́n ṣe bí ló pé 19 òun ló máa dáná òun ló máa ṣe gbogbo ẹ̀ ọ̀gá ń gbà á mọ́ra nígbà tó yá kí òjò tó débẹ̀ ẹ jẹ́ ìrìn létí pé Vero ò fi lọ́kàn balẹ̀ o tó bá ń gbómi bọ̀ Vero máa dúró sójú ọ̀nà báyìí ni o máa ní please now make her pass now ẹ mọ̀ kọ́ mọ̀ ìlú òkè tẹ́lẹ̀ ṣe bùdá tàbí ẹ̀kúta òun láti òun náà kò gbédè kò sí tẹ̀kọ́ tó fẹ́ sọ kò gbọ́n kankan ìbò òru fẹ́ sọ tí ò ní máa tàbọn Vero a máa fi ṣàwàdà ní a máa fi ṣe mẹ́dín Vero ṣàfikún kúrò nílé yẹn kò mọ̀ pé òun gangan ní peace tó dínú ilé yẹn mú ó bí pé òun ló ń dànù ilé yẹn rú ẹ̀jẹ̀ wa lọ sáàrin ibi ọ̀gá àtọmọṣẹ́ ó wà àdìjọ kan níbi tí àánú rẹ̀ tó ṣe ọ̀gá ẹ̀dẹ̀ ìyẹn wá pè wí wá ń bì ọmọ ọdún mélòó yẹn ó lóun fẹ́ lọ pé 19 ṣé ìgbẹ́yẹ tó ń gbé yìí ó tẹ̀ lọ́rùn nǹkan tẹ́ bá ti sọ náà nǹkan tẹ́ bá ti sọ kọ́ yẹn o èmi kọ́ mo fi ẹ́ lọ́kọ o torí ọ̀rọ̀ máa ń déwájú máa ń dẹ́yìn tí wà nípa ọ̀gá ẹ̀ kan ló fi ẹ́ lọ́kọ ọ̀gá ẹ̀ ló bẹ̀ kó o fẹ́ ọkọ ẹ̀ èmi ò bẹ́ kó fọ́kọ mi o mi ò fi ẹ́ lọ́kọ o ẹ ti ń fẹ́ra yín kí n tó mọ̀ o nǹkan táwọn kan fẹ́ sọ nìyẹn tó kò lè sọ fẹ́ gbọ́n ẹ̀ kẹ́gbọ́n ọmọ kan tó máa ṣe sọ̀rọ̀ yìí èmi ò ní gbogbo máa wà lè tèmi o torí pọ̀ kọ́ lórí aya ó jẹ́ sọmọ ìkéré mọ́ thank God o ti ó fà yẹn tì ní ọ̀gá ẹ̀ bá sọ bẹ́ẹ̀ fún ọ̀gá bá gbójú kò ń bẹ̀ àṣé ìyàtọ̀ ga ó jẹ lọ́gá fi ṣeré nígbà tí ọkọ tó délé ó ti lọ dáná jẹ ńlé ọkọ ọ̀gá ó ti bá ńlé tó ń sọkọ tiẹ̀ náà àbí ó ti ń sọkọ ọ̀gá ó ti ń sọkọ ọmọọṣẹ́ ó ti bá ńlé báwo ni o iṣẹ́ dáná ló bá tó ń sunkún ó bá ní pé tó ń sunkún ìyàwó ń sọ pé báyìí ìyàwó mi ló sọ bẹ́ẹ̀ ó ní kó sọ fún bọ̀dá òun tí bọ̀dá wọn bá jẹ́ gbọ́ ọ máa lé òun nígbà kó òun wá sí rẹ̀ mọ́ gbọ́dọ̀ yẹn ò ní mọ́ kékeré o pé òun dẹ̀ nífẹ̀ẹ́ òun ò fẹ́ fílẹ̀ ní àwọn sọ pé òun ò lè fílẹ̀ òun máa fẹ́ ẹni má wọrí ṣọ́gẹ́ ló sọ bẹ́ẹ̀ kò sí wàhálà ó dẹ̀ pé àsìkò yìí gangan ló máa padà wá fi lé òun sílẹ̀ inú tiẹ̀ ti dùn pé ìyáálé òun ó kúrò nílé dídìrín tó mọ̀ pé ìyáálé ló ń fò lówó oúnjẹ tóun dá tóun ṣe gbogbo ẹ̀
ìgbà tí àlewàdé ọkọ fìgbà ti dá lóhùn nígbà tó kọ́kọ́ pẹ́ ẹkú lẹ́sà ó wà ti dá lóhùn lórí àpòlórí burúkú ni ó fẹ́ léyàwó òun lọ àwọn bẹ̀rẹ̀ sí já ẹ̀ ìjọ ẹ̀ níjọ́ àkọ́kọ́ tí ọ̀gá àwọn kọ́kọ́ síjú bọ́ ọkọ ẹ̀ tó sọ wípé Gbénga ó dàbí pé ara fẹ́ pa ẹ́ kí ni mo ṣe fún ẹ tó fi nà mí ọmọọṣẹ́ mi ni òkè kò ní sún ìgbà lálẹ́ èmi ni mò ń sanwó nílé tá a wà èmi ni mò ń sanwó ẹ̀ kò ní sún bí lálẹ́ oní tó bá ti sún ìgbà yìí ìwọ náà ò ní sún ní o tó bẹ́ẹ̀ bí mo ń sanwó lé ó ní bí ọkọ ọ̀gá àwọn àtọkọ ẹ̀ ṣe bẹ̀rẹ̀ nìyẹn wọ́n bẹ̀rẹ̀ sí nọra wọn ẹ wo ẹ má lọ jìnnà ẹ jẹ́ ń gbé yín débi kékeré ẹ̀wọ̀n tó wà lọ́wọ́ mi òní wọ́n pè ní aba pap ṣẹ́tìrì eléyìí ginger eléyìí clove àti turmeric ẹlòmíì wà láàrin yín kò láìpẹ́ kó máa mu àgúnmu kò láìpẹ́ kó máa mu àgbo ó dé dandan ká máa ní àwọn egbòogi lára ṣẹ́wájú tó wà lọ́wọ́ mi pure herbs àti ògì ló wà ń bẹ̀ tẹ́ bá ti mú kó kàn jí láàárọ̀ kó pò bí ẹni pò ń po custard ni wọ́n ń pò lórí iná kò sí kẹ́míkà kankan bẹ́ẹ̀ bó ṣe wà iléeṣẹ́ Global Feast àwọn ni wọ́n ṣe jáde ṣẹ́tìrì iléeṣẹ́ Global Feast àwọn ni wọ́n ṣe jáde ilé tó wà lọ́wọ́ mi 25 eléyìí 2000 naira bó ṣe wà yìí o ò ní problem ṣáà gbé sínú báàgì bóyá òun travel gbé sínú báàgì tó tẹ̀ tó ń lọ sọ fún wọn pé o need hot water bá ti ra mú wàá kàn pò wàá pò bẹ́ẹ̀ ni pò ń pògì náà ni bẹ́ẹ̀ ni pò ń pò custard ni wàá bù sí i ó máa dìde kò sí pé bẹ́ẹ̀ egbògi tó wà ń bẹ̀ kò ní jẹ́ kó dìde rárá o ẹni tó ní high blood pressure òtá òpá high pressure mi ó ti lọ kí n filẹ̀ bẹ́ẹ̀ wá ra abapapu yìí kò bẹ̀rẹ̀ sí máa mú wàá rí ìwọ́gbọ́n máa sọ pé èrè lóluwà torí téèyàn ti ń mu òògùn téèyàn tún rí ìwòsàn iléeṣẹ́ Global Feast àwọn gangan ni tó bá fẹ́ ra kínní jẹ́ kí n fún ọ nọ́mbà tí wàá pè pé àwọn iléeṣẹ́ Global Feast yìí pè wọ́n sórí 08081 02 3301 lẹ́ẹ̀kan sí 08081 02 3301 àlàáfíà lọ́rọ̀ bí mo ṣe ń bá lọ bí mo ṣe ń sọ bọ̀ ìjà ẹ lọ níbi wípé ọ̀gá ẹ̀ olóògá àwọn bọ́ síbẹ̀ ó wo ojú wọn ó sọ fún mi pé wo mi ní pé òní fẹ́ Gbénga o wọ́n fẹ́ Gbénga o number 1 ṣọ́ọ̀bù mi má jẹ́ kí n rí ẹ ń bẹ̀ wọ́n fẹ́ Gbénga o àmọ́ o ò ní fọkànbalẹ̀ kankan o wá fẹ́ Gbénga o ò fẹ́ Gbénga ilé ọkọ kíkẹ́ ọkọ tó bá wọ̀ o ò ní fọkànbalẹ̀ wo ọmọ kékeré olórí burúkú yìí ọ̀gá bá jáde síta ọ̀gá tó bá ní pé onísùn ibà yìí o oní tó wà tí sùn bẹ̀ wọ́n ní onísùn bí àní kò ní sùn bí ọ̀gá wọn bá mú wọn bá wọ́ ọ̀hún síta bọ́gà sí wọn síta òun kọ́ gé ọ̀gá wọn jẹ lọ́wọ́ ni pé fíìmù lè jàre ẹ ṣe máa wọ́ mi síta sí mi jọ́ ọmọ kékeré ni wọ́n ṣe wọlé padà ni ó ní pásíjì lọ́gá àwọn àtọmọ ẹ̀ àti bólúwa ti fẹ́ àtúfẹ́ tẹ̀lé gbàtà àwọn ẹbẹ̀ ẹ̀ sì ń ké ní bàbá wọn ṣe wó yáyáyá lọ́bàyà yín pásíjì ni wọ́n sùn jù olóhùn àti ògùn máa yẹn yẹ̀bùrà Gbénga yẹn ní ọkọ̀ ọ̀gá àwọn yẹn tọkọ òun tó ń bímọ kan fún yẹn ó ní àwọn jọ sórí bẹ́ẹ̀dì àwọn bọ́ sí àwọn tó dára ọjọ́ kejì báyìí òun bọ́ síta òun ti lọ ẹ̀gbọ́n tẹ́lẹ̀ ilẹ̀ ló máa sùn òun ti bọ́ síta òun ti gbálẹ̀ tó ń fẹ́ gbá òun ti fún nìkan ya ọ̀gá àwọn náà ó ti wọlé ìgbà tó wọlé ó tọ́jú àwọn ọmọ ẹ̀ ó lọ sùn ìgbà tó ń ṣetán òun ò lọ ṣọ́ọ̀bù òun ò lọ bá ó náà ti ṣe ó ní ìrìn lọ ṣọ́ọ̀bù òun ò lọ bá mo wà nílé nígbà tó dọ́sàn Gbénga wá fún òun oúnjẹ ó ní ẹ wá jẹ́ sọ fún yín láàárọ̀ dídó lọ́sàn dídó lálẹ́ dídó ó náà ti ṣe olójú mi rí nígbà tó yá ọjọ́ kejì ọ̀gá àwọn tó sùn pásíjì ohun tó wà níbẹ̀ ó ní dídùn yìí ò káwọn lára kò ṣe ọkọ ó kọ́ tó ń dùn mọ́ òun ni torí pé òun ò kà sí nǹkan tí kò ṣe kínní wá fún òun oúnjẹ ó ṣe ìgbọ́n tágbára ẹ̀ gbé àwọn oúnjẹ òun jẹ́ ó ní ọjọ́ kejì ọ̀gá àwọn tó sùn pásíjì ó ní ọjọ́ ọ̀sẹ̀ kan ọ̀gá àwọn fi sùn pásíjì nígbà tó wá yá ó wá ní wúmà kan ìyá Ìgbò ìyá Vero yẹn ìyá Ìgbò ló wá pè mí wípé wetin you dey do this woman e good so if na you go pray for this kind thing and you say na your oga you come do this kind thing for your oga no even fear your head
ìgbà tí ìyá yẹn sáà bóun sọ̀rọ̀ kò jọ ẹ̀bẹ̀ kò jọ kéèyàn máa sọ̀rọ̀ síyàn ó ní bóun ṣe ní pé ok tó ṣe fún ọkọ òun pé ìjọ kan máa bọ̀ wá nílé náà kó máa bọ̀ wá nílé náà pé ayédè máa sùn nílé báwọn ṣe jọ ń sùn nílé nìyẹn ìjọ tó bá kún òun ọ̀gá òun máa sùn nílé òun máa lórí bẹ́ẹ̀dì ìjọ tó bá kún ọ̀gá òun máa sùn nílé tó bá kàn òun ọ̀gá òun máa sùn nílé òun máa sọ lórí bẹ́ẹ̀dì báwọn ṣe jọ ń ṣe nìyẹn ìgbà tó yá ọ̀gá òun ní pé ó kí ló wá ṣọ́ọ̀bù máa wá ṣọ́ọ̀bù náà ọ̀gá òun jẹ́ nǹkan tó pé kò tiẹ̀ kò ń jẹ́ tó burú ọ̀gá òun jẹ́ tó gan kò sí nǹkan tó bá ń gbà mọ́ra gan tóun ò lè gbà mọ́ra ọ̀gá òun gbà mọ́ra ó pé díẹ̀ lẹ́gbọ́n wa ní pé kóun wá wo òun nílé ibi tóun gbé ọjọ́ náà Sunday àwọn máa lọ ibiṣẹ́ but Monday àwọn máa kọ́ káwọn tó lọ ibiṣẹ́ ọ̀gá òun sì wá síbẹ̀ ni pé àbúrò òun tó ń gbébì kan òun ní kóun wá wò ó lé ni ọ̀gá òun wá wá ẹ̀gbọ́n òun wá wá gbàtẹ́gbọ́n òun ẹkùnrin lẹ̀gbọ́n òun gbàtẹ́gbọ́n òun dé ẹ̀gbọ́n òun ṣàkí òun pé ẹpẹ̀lẹ́ níbi kan pé àwọn oníkó wá wú ẹ náà ni o ti wá wálé ò ṣe kankan pé àwọn ẹ̀gbọ́n òun yòókù ń béèrè ẹ̀ òun sọ pọ́jọ́ ọ̀gá ẹ̀ ló Stacy wọ́n ní báwọn ṣe sọ̀rọ̀ lọ bí Vero yẹn ṣe wọlé nìyẹn ọkọ ọ̀gá àwọn jẹ̀ ti kúrò nílé bí Vero ṣe wọlé nìyẹn pé na your sister be this why you can't call us back house ha wọ́n ibẹ̀ ìbẹ̀ sí sọ̀rọ̀ ni bí ọ̀gá àwọn ṣe pé ọ̀gá àwọn ṣe lé ni ẹ pé ṣé òun olùṣẹ́ Vero sórí ẹ burú ni sórí ẹ dàrú ni kí ló kẹ́ náà tó wà lẹ́yìn náà ha kí ni bí ọkọ bí ọ̀gá àwọn ṣe dúró ti mọ̀ pé tí ọkọ wọn bá dé wàhálà tó máa ṣẹlẹ̀ pé ìbẹ̀rẹ̀ sí bá Vero jà nìyẹn wọn kí nǹkan tó Vero ń sọ ẹ má dà ló ń jà òun àti ẹ wọn ò ní má jà ọmọ Ìgbò àtọmọ Yorùbá ẹ má dà wọn náà bí èjì wọn náà yàtọ̀ sí àwọn mélòó náà ní Vero máa gbà lọ́wọ́ Bùnmi wọn ni pé ok ẹni ẹ̀gbọ́n òun ṣáà lọ wọ́n ti gbọ́n òun lọ bí ẹ̀gbọ́n òun ṣe lọ tó máa lọ pọ̀ níyàwó ọ̀gá òun bẹ̀ òun pé kóun jọ kóun má sọ fún Gbénga tó bá ti dé o oníwọ̀n ò ní sọ fún Gbénga ẹ má wọ̀nyí ní sọ fún Gbénga ibi tó kàn bá ń bẹ̀ òun báyìí ọ̀gá òun máa ń bẹ̀ òun bẹ́ẹ̀ pé òun ọ̀gá òun lọ́mọṣẹ́ ni ẹ má wọ̀nyí ní sọ fún Gbénga mi ní sọ fún náà má wọ̀nyí ní sọ fún ẹni òṣè o lọ́gá òun ò ní sọ ọkọ̀ jù bẹ́ẹ̀ lọ ó ní òun mọ̀ pé ikú ń jògèdè ikú rẹ̀ ni ikú mọ̀ pé tó ń dùn nípa ni ó náà ti ṣe ọmọ ìjà yà lákàtà onígbà tó yà ìbọn sáà ìbọn àti Sunday àwọn ẹ̀gbọ́n yòókù ń bọ̀ kó máa bọ̀ òun gbò ń bọ̀ òun máa wálé òun dẹ́ fi lọ dé ńgbà tó di Sunday òun lọ bá àwọn tó àlọ́ òun lọ lọ ó dàgbà pé gàgà ló gbé òun dé ìtòsí rẹ̀ ní ṣọ́ọ̀bù òun gan gbogbo ṣọ́ọ̀bù ti mọ̀ pé ìyàwó ọ̀gá lóhùn ìyàwó ọ̀gá lóhùn pé ọkọ ọ̀gá ló ń fẹ́ òun ló ń fọ̀gà nígbà míì tó bá dé gan ṣe gan ìyẹn tí ọkọ àwọn bá dé tó bá kọ̀ sí wọlé ó lè pè wọ́n pé wá pé kó lọ bá wọn gẹ́ẹ̀tì tó mọ̀ jọ wọn lọ gẹ́ẹ̀tì ó ní láìpẹ́ láì jìnnà ó ṣe wọn kan wá sí ṣọ́ọ̀bù àwọn nìyẹn wọ́n dájọ́ pé ó pọ́n ńlá torí títí tó fi dé ìsàlẹ̀ ìyẹn la fi mọ̀ gbóra rè o ọlọ́mọ yẹn ló ń jẹ́ bẹ́ẹ̀ ó ní láti orí ẹ̀ dẹ́sẹ̀ rẹ̀ ló pọ́n olópọ́n ní kó pọ́n dénú ẹyin ojú ẹ̀ ọmọ yìí máa fáyín o ọmọ yìí máa fáyín o ó ní ọmọ yìí ọmọdé ṣáà ni ó fà dé pé ìjẹ̀ṣà burúkú ni ọmọ yìí ó fà dé pé nígbà tó fẹ́ gbọ̀n sọ pé ọgbẹ́ má gba ọmọ yìí ṣèbí ṣe ọ̀pẹ́ mi ògbẹ́ wípé ẹ̀rù ń bà ẹ́ ẹ̀rù ń bẹ̀ pé Gbénga lè fi ẹ̀lẹ̀ tó kó ti rán wọlé Gbénga ò lè fi ẹ̀lẹ̀ Gbénga láìkẹ́ má wọrí mo ti ní kó wá bẹ̀rẹ̀ ìṣẹ́jọ́ Monday ọkọ yóò má tí mọ̀ ó ní ẹ tó bá mọ̀ nǹkan tí ó bá mọ̀ nǹkan ṣe bíṣọ́ọ̀bù òun òṣèlú ọ̀gá òun náà ti ń jà wọ́n kí òun sọ pé ọ̀gá òun mọ̀ fẹ́ gba ọmọ yẹn láti fi ṣe punishment fóun nígbà tó gbà tí òun sọ ọkọ ọ̀gá òun pé wọ́n ti gba ọmọ iṣẹ́ gbà tó ga ọmọ tí Gbénga máa ṣọ́ọ̀bù báyìí yẹn ọkọ ọ̀gá òun tó jẹ́ ọkọ tòun náà tó máa ṣọ́ọ̀bù báyìí ẹni bó ṣe ṣọ́ọ̀bù ti bá ọmọ yẹn nígbà ọmọ òlélẹ́ ìbílẹ̀ ti rí àfi báyìí dẹ̀gbà ó pupa ni o ó jẹ́ fáìn gan kéèyàn pa kéèyàn tó wá fáìn ìbílẹ̀ ti rí àfi tẹ̀gbà ni ọ̀gá òun máa sọ pé gbogbo kọ́ṣà yẹn máa ń wọ àfihàn òde ìbílẹ̀ ti rí àfihàn ṣáfihàn nílé ìbáyìí ní bá ní ọmọ yìí ọmọ yìí fáìn o kékeré lórúkọ ẹ̀ wá ní tọ̀ mí wá ire tọ̀ mí wá ayọ̀ tọ̀ mí wá bọ́ gbọ́ ló gbélé síbi iṣẹ́ wọ́n ní last week ló dé ṣe tí ń gbà yẹn ní ìsìn láti pa àmọ́ ń pa ìmọ̀ ní ìsìn ẹ̀yin lẹ fi ń rí ó dá bẹ́ẹ̀ náà ọmọ ó dá bẹ́ẹ̀ kò sí problem náà ẹ̀yin náà máa ń gbọ́n sí ẹ̀yin náà ti ń gbọ́n sí nìyẹn ó ṣáà ti gbà nǹkan tó yẹ kó gbà lọ́wọ́ wọn náà ti gbà mọ́ọ̀tì wọn kọ́ wọ́n lè gbé mọ́ọ̀tì wọn bẹ̀bẹ̀ ni owó tó mú àlàfi ra spray àwọn nǹkan tó wà ní ṣọ́ọ̀bù lálàfi ra ó ti wá di bẹ́ẹ̀ nísìnyí àti pé méjì ilé ológun nílé nísìnyí
owó òun yẹ kó máa gbọ́wọ́ òun ní ẹ ti pé méjì mo ọmọ inú ẹ jowú ní ìbọn ọmọ inú mi jowú àti pé méjì àbí àti pé méjì wo Daddy Bolu ẹ̀wẹ̀ má wọ̀rí Daddy Bolu ókè o ọba kú ni wá ní pé ṣé wọ́n ti tán ní ṣe kí n máa gbé ẹ lọ wá ní òun lè ṣe tán wá gbé lọ gbà tó gbé lọ àwọn nǹkan tó ń sọ lẹ́yìn òun ní ṣọ́ọ̀bù nígbà tó yá òun ṣàrí pé Gbénga pé ọ̀gá wọn ní òkè wọn ní tọ̀mí wá ṣó mọ́lé mi nípa mi mọ́lé yín mà ó mọ́lé mi sọ́dọ̀ lè mú ẹ lọ o lágbájá bá pẹ̀lú kan náà mú lọ sílé mi dájú bá sọ pé àwọn fẹ́ ránṣẹ́ ni òun bá sọ pé ó fẹ́ ránṣẹ́ bí ó ṣe fẹ́ pé òun fẹ́ ránṣẹ́ ókè èmi á mú lọ ó ní rárá o kò ní kó mú wá o kò ní kó mú wá ó ní kò fẹ́ rán tọ̀mí wá ń ṣẹ́ tẹ́kí tọ̀mí wá lọ tọ̀mí wá tó wá délé mi ọkọ mi fẹ́ ránṣẹ́ tó wá fẹ́ rán àrùn ẹ̀bẹ̀ ó dàbọ̀ ó ní bí ó ṣe lọ nìyẹn ó ní bí tó ń dúró sí ẹ̀ ara wọn ògbọ́n wọn wá mú fóònù òun pé kò píkì kọ òun pé nọ́mbà náà kò píkì kọ kí ló ń ṣẹlẹ̀ nígbà tó di ìgbà táwọn máa close òun lọ sílé ìgbà tó ń délé òṣèlú tó ń fẹ́ ṣe nígbà tó máa fi dé ilẹ̀ ti ṣú ó jẹ́ ti mọ́tí gan òun kọ́ wọ̀ pé olúwa wò yàrá lọ òun jẹ́ tẹ̀bí tó fẹ́ sùn sí ìsìtì rome òun tẹ́bẹ̀ òun sùn òun rí pé kò àbá òun lóru òṣèlú ọkọ̀ òun wò pé kí ló lè má ṣẹlẹ̀ àbí ọ̀rọ̀ kó tọ̀mí wá tiẹ̀ wá sílé yẹn ó jẹ́ kí inú máa bí òun nígbà tó tún di ẹ̀rọ tó jọ́ kejì náà àwọn tó lọ ṣọ́ọ̀bù ó tún pé kí tọ̀mí wá tún wá ó ní pé mo ṣàwò pé kò sí wàhálà ńbẹ tọ̀mí wá tún lọ nígbà táwọn máa close àwọn tó close àwọn tó lọ nígbà tó wá di bí ọ̀sẹ̀ kan sígbà yẹn ni ó wá tún pé kí tọ̀mí wá lọ gbà tọ̀mí wá máa lọ wọ́n kàn pè nílé ni wípé wàhálà ti ṣẹlẹ̀ nílé o kí ló ṣẹlẹ̀ wọ́n ṣáà ní bàtà àwọn ṣáà máa débẹ̀ àwọn bá ọkọ ọ̀gá ìyẹn Gbénga tó jọkọ̀ òun bá níbi tó ti di orí mú kí wọ́n tó fi wí orí ẹ̀ ó tó bá ń dèjì ńlá wọ́n ní ó fẹ́ fi sípẹ́ bá tọ̀mí wá yẹn lájọṣepọ̀ ìyẹn wá fọ ní nǹkan ní orí yẹn tó pẹ́ ìgbà tó ń ti lọ sí àárọ̀ àṣọ òun pé òun bóyá ṣe fọ ní nǹkan lórí nìyẹn so má kí ẹ ṣàwọn bẹ́ẹ̀ mi ti ẹ̀rẹ́ sí mi ní ṣe méjì ó ní ìyàṣà má sọ òun ó kéré ó tóbi òun má sọ òun sásọ òun kó sínú báàgì òun ó dàbọ̀ òun má lọ sílé àwọn ó ní òun lọlé àwọn náà pé ọkàn òun náà lọ bẹ o because ọjọ́ ìlú kan bọ́gọ́ tó ṣe yẹn pé gbìyàn break heart òun má lọ sílé àwọn ó ní ọjọ́ kìíní òun lọ bíṣẹ́ ọjọ́ kejì òun lọ bíṣẹ́ wọ́n ṣe ń túìtẹ̀ ó wà ń túìtẹ̀ ló bá pé òun pé yẹn ṣé kó tó àárẹ̀ bá ní jẹ àgbọ̀nsẹ̀ lòun káyọ̀ pé òun kú bẹ́ẹ̀ náà ṣé bóun ṣe máa ṣe tó máa lọ sílé wọn tó wọn bá lọ lé ńkọ́ kí ló tún fẹ́ onípòkò fẹ́hùn òun ọmọ kékeré yìí ó tún wá lọ́dọ̀ mi ó tún fẹ́ dáàmì pé ó fẹ́ lòun àti ìgbọmọṣẹ́ mi lẹ́kọ̀ọ́ ó sì máa fẹ́hùn gbà táwọn ọmọọṣẹ́ mi ní ìsìn ni ó fẹ́ fi òun lẹ̀ yìí pé òun ní ti pé kóun fi ẹlẹ̀ lọ àbí ẹni tí ò ní fi èèyàn máa fílẹ̀ ni wọn pe kò ń ṣe bẹ́ẹ̀ kò ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn èṣù ní ìgbà kan àtijọ́ yìí ìgbà ó ṣẹ̀ṣẹ̀ àbọ̀ wọn sọ̀rọ̀ ohun sọ̀rọ̀ ìgbà tó yà wọn ókè o òun wá bí iṣẹ́ mọ́ o òun ti ẹ̀fẹ̀ wá bẹ̀yìn mọ́ nìkan ó ní òun á kọ́ ti fún un ìgbà tó jọ́ kẹta wá sílé nígbà tó délé ẹ̀gbọ́n òun ò mọ̀ o pé ọkọ̀ ẹ̀gbọ́n òun ọkọ̀ ọ̀gá òun ni o so àwọn ará ilé àwọn ò mọ̀ ó ṣàwá síbẹ̀ ó jẹ́ kí n pe pé báwo ni kí n kò kí ló wá síbi iṣẹ́ gbà kan òun náà lè dà lọ ó ní tẹ́wá ọkọ̀ ọ̀gá òun tí wọ́n ń pè Fọwọ́rajà number 1 ọkọ̀ ọ̀gá òun ní Fọwọ́rajà number 1 2 3 4 5 6 7 8 9 10 lọ́tún máa bá òun kò lọ ó máa bẹ̀rẹ̀ níbẹ̀ ní pé èèyàn gidi lòun ó bá ọ̀ràn kan wá ó ṣe kíní kó dẹ̀ bẹ̀rù kó má bẹ̀rù iṣẹ́ èṣù ni iṣẹ́ ìgbàgbà náà kò sí wàhálà pé ṣe èṣù yẹ kí èṣù máa lò ó òun ò lè wà ó rí pé ẹ̀họ́ ti wù gan ó ṣàbẹ̀rù ó bẹ̀rù gidigidi ní òkè òun lè máa bẹ̀rẹ̀ fúlì wọn máa sùn bí ìjọ́ tó wọn bá ti kùn wọn máa sùn bẹ̀ torí kò báwo àwọn ọkùnrin yẹn àbí ẹ̀kọ́ òun ò lè bọ́kùnrin kankan òun ò lè máa bẹ̀rẹ̀ ó ṣàbò òun sọ̀rọ̀ òun sóhun lórí alẹ́ ẹjọ́ yẹn òun mẹ́rù pé wọ́n gbà ọ̀gá àwọn tí kéèyàn kan wá gbé òun bá lọ ìgbà tó òun ti dé ó lè gbọ́n òun òdè ní pé ó lè gbọ́n òun láìkí ọ̀gá àwọn tó pé ọ̀gá àwọn jó obìnrin ìgbà tó òun délé padà òun bọ́ ọ̀gá àwọn ọ̀gá àwọn náà sọ ẹ̀ka àbọ̀lọ̀ lọ̀gá àwọn sọ fóun òun dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan tí òun máa ń ṣe ń bẹ̀ àwọn jọ ń gbé bẹ̀ àwọn jọ ń dúró nínú àti ṣe ó ní tí bá wà ń bẹ̀ tí bá wà ń ṣọ́ọ̀bù ọdún ẹlọ́kàn mi máa wà
ìgbà tó yá ní ẹ̀gbẹ́ ṣọ́ọ̀bù àwọn wọ́n ṣe gba bàbá kan síbẹ̀ nìyẹn àwọn ń bọ̀ o.